Africa Content TV.
rere o káyé bá ṣe wá rè oṣù wa rè ikú ara àlóṣù wa ikú ara ẹ̀bá jẹ́ ká ṣayé rè o káyé bá ṣe wá rè. Kátó máa lulu kọ́rẹ́nsì ẹ̀jẹ̀ bára wa sọ̀rọ̀ mọ́ táyé lulu kọ́rẹ́nsì dámọ̀ bí bàbá lọ. Àlóṣùwà o ikú ara. Ìlọrin power pẹ̀lẹ́mà gbogbo Ìlọrin ní Kwara State táyọ̀ lẹ́nu kọ́rẹ́sì iṣẹ́ mọ̀jú ara yìí dandan ni àlóṣùwà o dúdú ara ẹ̀bá jẹ́ ká ṣayé rẹ̀ o káyé máa ṣe wá rẹ̀. Abdullahi Suweb Yama ìwọ tó bá tẹ̀lé náwó sókè táyọ̀ lé ló bọ́ọ̀rọ̀ sí ìdọ̀gbìn náà kọ́ tẹ̀lé gómìnà Abdullahi Yama láwọn àlóṣùwà ikú ara ẹ̀bá jẹ́ ká ṣayé rẹ̀ o káyé máa ṣe wá rẹ̀. Ọmọ Yaba ohun tá a máa ṣe lè wú ẹ̀yìn ẹ̀yin ọmọ Suwaibu Yaba bẹ́ ẹ bá ti náwó báyìí ẹ jẹ́ ìrànwọ́ yín ọwọ́ yẹn sì tó ẹ̀mọ̀ wọn láàrin tí máa wá sọ̀rọ̀ báyìí tí máa lọ báyìí kẹlọ báyìí ẹ wò mí oṣù wa o ikú ara. Oṣùwà o ikú ara oṣùwà o ikú ara afẹ́fùwà ikú afẹ́yàmà afẹ́fùwà ikú afẹ́yàmà kó wá sí gómìnà ìwà lórí afẹ́yàmà àwọn tó wà ń bẹ̀ kàn máa lọ. Afẹ́yàmà Suwaibu kó ṣe gómìnà ìwà lórí Afẹ́yàmà.